mo pariwo jésù mò ń bọ̀ lọ́dọ̀ rẹ. Pella yí ẹ̀sìn rẹ̀ padà sí kìrìsìtẹ́nì lẹ́yìn tí àlùfáà nà ní ilé kéwu. Gbajúgbajà aláwàdà orí tiktok Habib Bella Hamzat ti polongo pé òun kì í ṣe mùsùlùmí mọ́ bí kò ṣe kìrìsìtẹ́nì. Pella sọ èyí lásìkò tí ó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí ọ̀kan nínú wọn pè ní mùsùlùmí. Ó fi hàn pé láti kékeré ni ọkàn òun ti yí padà kúrò nínú ẹ̀sìn ìsìlámù sí ẹ̀sìn kìrìsìtẹ́nì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Mi ò kì í ṣe mùsùlùmí o, ọmọlẹ́yìn Kristi ni mí o. Bẹ́ẹ̀ ni Bella wí. Wọ́n nà mí gan-an nílé kéwu nígbà tí mo wà ní kékeré. Ó tún ṣàlàyé pé ìyípadà